Ilé ẹjọ́ fún Oriyomi Hamzat àti Olorì Naomi ní ọ̀nà àbáyọ láti tètè yanjú ìgbẹ́jọ́ wọn o. Ìgbẹ́jọ́ lórí ẹ̀sùn 18 ọ̀tọ̀ọ̀tọ̀ tí ìjọba fi kan olórí tẹ́lẹ̀ rí ní ààfin Ilé Ifẹ̀. Naomi sílẹ̀kùnlá àti gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò. Oriyomi Hamzat, ọ̀gá ilé ẹ̀kọ́ Islamic High School tó wà ní agbègbè Báṣọ̀run, ó ní ilé ẹjọ́ ti sún síwájú o fún ọ̀sẹ̀ méjì. Adájọ́ àgbà Ládìran Akíntọ́lá ó mọ̀ sún ìgbẹ́jọ́ náà fún ọ̀sẹ̀ méjì nítorí àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn tí wọ́n ní wọ́n ti ṣetán láti san owó gbà má bínú fún àwọn ìdílé tí wọ́n pàdánù àwọn ọmọ wọn nínú ìjàmbá tó ṣẹlẹ̀ níbi ayẹyẹ ìparí ọdún tí Olorì Naomi tó mọ̀ ṣe agbátẹrù rẹ̀ lọ́dún tó kọjá o. Wọ́ọ̀lùkọlù tó mọ̀ wáyé ní ibùdó tí wọ́n ti fẹ́ ṣe ètò náà ó mọ̀ ló mọ̀ fa ikú àwọn ọmọ 45 tí wọ́n sì dèrò àhámọ́ ọlọ́pàá kí ilé ẹjọ́ tó gba onídùúró wọn. Agbẹjọ́rò fún ìjọba Ọ̀yọ́ Abíọ́dún Àìkómọ̀ ó ní lóòótọ́ o òun ló yẹ kí ìgbẹ́jọ́ bẹ̀rẹ̀ lónìí, ṣùgbọ́n àwọn tí ọ̀rọ̀ náà kàn ń rọ ìjọba láti jẹ́ kí àwọn san owó gbà má bínú fún àwọn ìdílé tí àwọn ọmọ wọn pàdánù ẹ̀mí wọn tó fi mọ́ àwọn tó ṣèṣe níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Abíọ́dún Àìkómọ̀ ó máa tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n ní sùúrù fún ọ̀sẹ̀ méjì tí àwọn tí wọ́n fẹ̀sùn kàn náà tí wọ́n bá wá kọ̀ láti san owó gbà má bínú fún àwọn tí wọ́n pàdánù ẹ̀mí wọn àti àwọn tó jẹ́ pé wọ́n farapa. Ìgbẹ́jọ́ náà yóò tẹ̀síwájú. Nínú ọ̀rọ̀ rẹ̀, Musibau Adétúnbí San tó jẹ́ agbẹjọ́rò fún Naomi sílẹ̀kùnlá ó máa ṣàlàyé pé lóòótọ́ ó ní àwọn ọ̀rọ̀ ilé ẹjọ́ o láti fi ààyè ọ̀sẹ̀ méjì sílẹ̀ láti jẹ́ kí àwọn yanjú ọ̀rọ̀ náà láì wá sí ilé ẹjọ́. Ó ní ìṣẹ̀lẹ̀ tó bani lójú jẹ́ ó ní ìṣẹ̀lẹ̀ náà nítorí oore ni àwọn oníbàárà wọn fẹ́ ṣe tó padà wá di ibi báyìí. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé gbogbo ìgbà tí ìròyìn nípa ìṣẹ̀lẹ̀ náà bá wáyé ó ló ń jẹ́ ọgbẹ́ inú fún àwọn tó pàdánù èèyàn wọn. Ìdí nìyí tí àwọn ti fẹ́ kí wọ́n yanjú ọ̀rọ̀ náà ní tùbínùbí. Musibau ó ní àwọn oníbàárà òun wọ́n ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ náà àti pé láàrin àkókò yìí sí ọ̀sẹ̀ méjì tí ilé ẹjọ́ gbé kalẹ̀ ọ̀rọ̀ náà rèé yóò ti ní ìyanjú. Tá ò bá gbàgbé ọmọdé 45 ó mà ló mà kú níbi ètò tí wọ́n máa gbé kalẹ̀ láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn tó kù díẹ̀ káàtó fún láwùjọ ní ìparí ọdún 2024. Àwọn èèyàn náà wọ́n máa kú lásìkò tí wọ́ọ̀lùkọlù wáyé ní gbàgede ètò náà nígbàtí àwọn ọmọdé tí wọ́n sa ipá wọn láti wọ ibùdó ètò ọ̀hún tó fi di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní tẹra wọn pa tó jẹ́ pé ọmọdé 45 òun ló pàdánù ẹ̀mí rẹ̀. Ṣùgbọ́n ní báyìí Oriyomi Hamzat ó ti sọ̀rọ̀ àti Naomi pé ẹ dákẹ́ fún wa lọ́sẹ̀ méjì ká fi yọjú sáwọn òbí ọmọ tó pàdánù ẹ̀mí wọn àtàwọn tó farapa láti fún wọn ní owó gbà má bínú. Kí Ọlọ́ọ̀bá Elédùmarè kó bá wa rọ̀ àwọn òbí ọmọ tó pàdánù ẹ̀mí wọn, kó bá wa rọ̀ wọn lójú, kó má jẹ́ kí àwa náà rí, kó má jẹ́ àárín níjọ́ tí bá ń pọ̀nà. Àdúrà gba Olúwatóyìn olóńkàròyìn sí létí láti kẹ́ni Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ máa gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti ń gorí ìkànnì yìí. A kú àtàárọ̀, a kú iṣẹ́ ètò ní Elédùà yóò dégbìyànjú aládé o.